àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. wọ́n ní kí n gbégún ilé kí n bọ̀rìṣà ọjà. wọ́n ní kí n bolúbọ̀bọ̀ tí rí bọ́ bàbá ẹnu. nígbà náà lọ̀rọ̀ mi rojú ló ráyè o. ní details yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ àti ohun tí à ń rí kà bẹ́ẹ̀ náà ni ó ti wà. ó kàn mí gidi gan ó kàn mí ṣùgbọ́n lótìtọ́ wọn ò jí ẹbí mi kankan gbé wọn ò sì jí ọ̀rẹ́ mi kan gbé ṣùgbọ́n báwo lẹ ṣe máa ní kò kàn mí nígbà tí àwọn farmers wa tí wọ́n ń jí gbé tó jẹ́ ní pé látara wọn ni wọ́n ti ń fún wa lóúnjẹ màá wá ní kò kàn mí báwo la ṣe fẹ́ sọ àwọn ọlọ́dẹ tí ń lọ́dẹ tí ń pa ẹran ìgbẹ́ kí wọ́n máa ń fún àwa táwa ń rí jẹ màá wá ní kò kàn mí nígbà tí wọ́n jí wọn gbé ó kàn mí torí pé ẹ̀yin Yorùbá náà ni ẹ sọ pé ẹ má bínú mo ò fi bẹ́ẹ̀ gbọ́ òwe dáadáa ṣùgbọ́n bó bá ṣe wá ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin Yorùbá náà lẹ sọ pé ẹni tí ó bá ní kẹ́ ẹ̀dá má jẹ tó gbà ìjẹ ẹlẹ́nu ẹ̀dá pípa sáyé ló pa sáyé ìyẹn tó burú ju ká jẹ́ ni gbé ìdí èyí ni mo fi sọ pé jíjí ni gbé yìí ó kàn mí torí pé àwọn ọmọ ìyá wa náà ni wọ́n jí gbé ó kàn mí. Nàìjíríà yóò tiẹ̀ kúkú wáyé gbogbo wa èyí tó fi jẹ́ ni pé tí mo fi gbogbo ara sí ni pé tí a bá dá wà ó dáa tí Odùduwà Republic bá dá wà ó dáa torí pé ojoojúmọ́ ẹ̀yin tẹ́ béèrè ẹ̀yin náà mọ̀ ní pé yàtọ̀ sí kidnapping pípa ńkọ́ ẹ̀gbọ́lé ní gunmen ẹ̀gbọ́lé ní bandit gbogbo oríṣiríṣi ló ti wà ti Boko Haram gan àti ẹ̀wà fẹ́ gbọ́ tiwọn mọ́ ṣùgbọ́n ṣé rí kéréje àwọn ló dàbí wọ́n tún ṣẹṣẹ́ ju àwọn Boko Haram lọ ojoojúmọ́ náà ní í ṣẹlẹ̀ èyí tẹ́ rí gbọ́lẹ̀ yín mọ̀ èyí tá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìkan tí ń ṣẹlẹ̀ ṣáàmù ojoojúmọ́ ní ṣẹlẹ̀ kò dáwọ́ dúró kọ́lọ́run bàbá dáwọ́ rẹ̀ dúró ni. tẹ́ bá ń sọ̀rọ̀ nípa support lójú tèmi support yẹn kò kúná tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí part of the community tí mo represent tèmi náà jẹ́ youth ibi báyìí ni màá ti ní àǹfààní láti fi bá àwa youth sọ̀rọ̀ torí pé àwọn olóyè àwọn kábíyèsí àwọn olówó àwọn olóṣèlú ní Nàìjíríà tí apá kan bá support Sunday Igboho tí apá kan bá support rẹ̀ oníkálùkù ní ohun tí ń wá nídìí rẹ̀ ni ṣùgbọ́n it is high time for we youth tí wọ́n gbọ́kànlé tí Ìgbò bá dé for we youth tí wọ́n gbọ́kànlé láti ṣe tọ́ọ̀gì for we youth tí wọ́n gbọ́kànlé láti jẹ́ àpótí fún wọn tí a bá unite tá a support human rights activist olóyè Adéyẹmọ Sunday tí wọ́n pè ní Sunday Igboho tá a support rẹ̀ àwọn wo ni àwọn wo làwọn tá à ń sọ pé wọ́n support àbí wọ́n support àwọn wo ni wọ́n because we all know the percentage of youth in this country àmọ́ now so teacher percentage of youth bá support ẹ̀ torí pé fẹ̀kọ̀tẹ́lẹ̀ gan ṣé àwọn ló fẹ́ dúró síwájú ni àwọn kọ́ káwọn dúkọ̀ ihun tá a kàn ń béèrè lọ́wọ́ wọn ni pé ẹ jẹ́ kó sórí ẹṣin yín kẹ̀sì wá lẹ́yìn wa àwa náà là ń bọ́ wájú àwa lọ́ ń sọ gbogbo rẹ̀ àwọn ò ní physical fist láti sọ̀rọ̀ wọn ò sì nágbára láti jà wọn ò tiẹ̀ nágbára láti sáré tí gbogbo ẹ̀ bá bẹ́lẹ̀ so why will their support be more important than the unity of the youth so support wọn ò jọ nǹkan kò jámọ́ nǹkan kan àwọn tó bá wá support wa àwọn làwọn náà máa padà rí ni pé àwọn bàbá wa ní àwọn ọba tó bá support àwọn ọlọ́ba tiwa àwọn olóyè tó bá support àwọn olólówó tiwa àwọn politician tó bá support àwọn olóṣèlú tiwa let's wait and see tí Odùduwà Republic bá wá jáde tán á wá rí bá ṣe máa ṣe.
election 2023 ǹjẹ́ ó lè wáyé ìbéèrè ńlá ni o but ẹ̀yin àgbà náà lẹ sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ ẹ jọ̀ọ́ báwo ni Nàìjíríà ṣe rí nísìn Odùduwà republic á agitate ẹ̀ Biafra á agitate ẹ̀ àwọn Arewa náà agitate o ẹ̀sìn sọ̀rọ̀ 2023 ẹ wo kọlọ́run tó kó sojú ẹ̀mí wa kò ní selection pẹ̀lú eléyìí tá a ráwọ́ léyìí kò ní selection torí pé ohun tó lè jẹ́ kí election wà òun ni pé àìmọye groups ni wọ́n ti agitate fún restructuring wọ́n sì fẹ́ restructure àwọn groups different kind of groups ló ti agitate for control of their resources kó máa fẹ́ percentage mọ́ ohun tẹ́ ẹ bá ń rí lọ́dọ̀ tiwa ẹjá wa náà máa gbádùn rẹ̀ wọ́n ní rárá after that wọ́n wá ní tó o bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ let individual has his own country Odùduwà republic ń dìde Biafra ń dìde àwọn Arewa náà dún dìde a sì ń sọ̀rọ̀ 2023 ń ṣe wòlíì o ń ṣe wòlíì ṣùgbọ́n àwọn eléyìíbo ní what the future will hold the present will talk about it kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣebí ìjà herdsmen àti farmer bandit àti Boko Haram where is there going to be the peace kò tí ì selection tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ talk less of 2023 táwa fúnra wa mọ̀ pé election ní Nàìjíríà bíi war film America ni eléyìí ò tí ì ṣẹlẹ̀ o gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká tó wá kó gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ká wá kó sínú 2023 ìlú Ọlọ́run ò ní jẹ́ kí ìlú bàjẹ́ kí ìlú dàrú kí ìlú gbóná èmi ò rò pé ó máa hold o 2023 election ẹ wo ẹ jẹ́ àfilẹ̀ fọlọ́n tí n bá ní kí n sọ màá ní ọmọ ojú orí èmi sì kéré ìfẹ́ kú tó bá yá màá ní àwọn ọmọ tí mo máa bí àbí àwọn ọmọ tí mo bí ta ló fẹ́ tọ́ wọn ṣùgbọ́n ó dá mi lójú ni pé tí àwọn tó jàjà independent tí wọ́n bá sọ bẹ́ẹ̀ à ní rí Nàìjíríà tí àwọn tó jàjà independent bá sọ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná Nàìjíríà ò ní jẹ́ Nàìjíríà gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ bí mi mo mọ̀ pé ọ̀rọ̀ ikú kọ́ lẹ́ ń sọ ǹjẹ́ màá bọ́ síwájú ǹjẹ́ èmi náà fẹnu sọ̀rọ̀ ǹjẹ́ tí n bá níbọn ǹjẹ́ màá lè fẹnu mi yìnbọn tí n bá níbọn ǹjẹ́ màá lè fàyà mi tèmi náà máa fi dúró níwájú pé ibo là ń lọ. Like I said, I am an educationist. tó bá jẹ́ ọ̀nà láti ṣe fídíò kiri àbí kí n máa lọ sí interview oríṣiríṣi tí n máa sọ fún wọn reality on ground tó bá jẹ́ ọ̀nà náà lèmi náà fi tàbọn tí wọ́n bá fà pa mí látọ̀nà yẹn mo ready láti kú. tó bá jẹ́ ní pé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ní eléré onítàgé lèmi náà tó bá jẹ́ ní pé ọ̀nà bẹ́ẹ̀ náà lèmi lè fi gbé fíìmù jáde tí máa fi sọ̀rọ̀ yìí tó bá jẹ́ látọ̀nà ọbẹ̀ lèèyàn wá fẹ́ pa mí mo ready láti kú lórí ikú mo ready kí peace reign káwa náà ní Odùduwà republic ẹ jẹ́ àníṣó. Bible TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí. ẹ ti lẹ́yìn o ń jagun ni gbogbo aráàlú èbó tọ́jú ọmọ Yorùbá gbogbo wọn jọ náà wọ́n mọ̀ fi sínú ọkàn wọn pẹ̀lú àdúrà pé lónìí ni gbogbo Fúlàní ti ń pààyàn ní Ìbàràpá ó dópin yóò dópin jọ Friday yóò dópin. ẹ ń tẹnu mọ́ Friday. kódà èyí tá à ń sọ yìí gan bàbá pé ará Ìbàràpá ń sìn wọ́n sì ti ń yọ̀ lọ́wọ́ torí Fúlàní ti fẹ́ẹ̀ tán bẹ̀. lóòótọ́ àwọn Fúlàní mọ̀ pé ní sàbẹ̀ òkè mọ́ musẹ̀ àwọn ìjọba ti ń lérí pé èèyàn ò ní sọ pé kẹ́nìkan ó kò lórí ilẹ̀ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n kẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ orí ẹ̀ tí mo jẹ́ lóòótọ́ wọ́n mọ̀ pé ní sọ nǹkan kí n mọ̀ sí. so àwọn Fúlàní tó mọ̀ pé ìwà jàǹbá táwọn ń wù yìí ó ti dọ́dọ̀ Ìgbòho sì ní gbà. Bible TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí. àdúrà tí mo fẹ́ ṣe fún olóyè Adéyẹmọ Sunday òun náà ni ló máa mú mi àdúrà yìí àpapọ̀ gbogbo rẹ̀ ni ẹni tí wọ́n ń kọ̀rọ̀ tóun náà ń sapá àtẹni tí ó fi tiẹ̀ hàn
àti àwọn àáfàá tó jẹ́ pé wọ́n jókòó sórí awọ táwọn náà fi tí wọ́n support. Àdúrà tí mo lè ṣe fún gbogbo wa náà ni pé gbogbo ohun tí ẹ̀dá bá ṣe ní rere ká jèrè rẹ̀. Yìí tí a bá wá ṣe láburú tọ́ ẹ dáhùn ẹ̀ fúnra ara yín. Ṣùgbọ́n ohun tí máa sọ ńbẹ̀ ni pé Ọlọ́run ò má jẹ́ kí Nàìjíríà dàrú. Má jẹ́ kí Nàìjíríà dàrú. Ṣùgbọ́n oyè rẹ̀ Ọlọ́run jù wá lọ. Tó bá ti tásìkò tá a máa pín, má jẹ́ a pín pẹ̀lú ìbọn pẹ̀lú àdá. Jẹ́ a rọra jókòó ká a pín kó ní kálukú máa ṣe tiẹ̀ lálàáfíà. Mo máa ń fẹ́ràn orin late Gbénga Adébóyè Abẹ́fẹ́ tí wọ́n pè ní Pàṣọ̀rọ̀, rẹ́kọ̀dì ẹ̀ tó jẹ́ Pàṣọ̀rọ̀. Nàìjíríà o, Nàìjíríà o, ṣebí ló tó ń ṣàn fún wàrà tó yí ló ń já, tó bá sì já bá òun oyin rẹ̀ dà o, wàrà rẹ̀ ń kọ́ ò ta ló fún dá. Nàìjíríà o, Nàìjíríà o, ṣebí ló tó ń ṣàn fún wàrà tó yí ló ń já, tó bá sì já bá òun oyin rẹ̀ dà o, wàrà rẹ̀ ń kọ́ ò ta ló fún dá. Bible TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí. máa gbà lẹ́sìn lọ́wọ́ ikú àti ọmọ Yorùbá ronú òní lẹ́sìn kejì láti ẹnu olóògbé Gbénga Adébóyè Jẹ̀ǹgbẹ̀ tí èdè. àtẹni tó ń bẹ láyé àtẹni tó ti fi ayé sílẹ̀ kò sí tí wọ́n fi ilẹ̀ tí kò ní mẹ́sẹ̀jì tiẹ̀ o. ǹjẹ́ gbọ́n tí olóògbé wí ẹja musẹ̀ ẹja tẹ̀lé o. àmọ́ yóò lè gbé bíi mẹ́ta lálẹ́ kà. olóògbé Barrister wọ́n wí tiwọn o. olóògbé Fẹlá Aníkúlápó Kútì ó mà sọ tiẹ̀ náà títì. bẹ́ẹ̀ làwọn olórin bẹ́ẹ̀ Nàìjíríà jàgàjàgà káwọn lọ gbọ́ bẹ̀ wọn o. kò sí tí wọ́n sọ tán àmọ́ shut up don't talk oníbàwájẹ́ ńlẹ̀ yìí o. kí ló dé tá a wá yí padà sí bá a ti wí. àwọn lecturers wà láwọn teacher wọ́n ti yóò yé wa ti pẹ́ pé government of the people by the people and for the people bóòlì tí a rí ta á dorí gbogbo rẹ̀ kodò n tó wá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì o bí ìlú gángan àlejò ń tá a gbà lọ. alàgbà ọ̀jọ̀gbọ́n Kọ́mbé Fatai táwọn náà ń ṣe takuntakun tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ tí wọ́n ti jẹ́ ń ti ń ṣe lọ́hùn dáadáa ẹ wo báwọn ti wo tiwọn bẹ́ẹ̀mi bá ti rí bẹ́ẹ̀ kọ́ ni wò ó rí. bá a ti bẹ̀rẹ̀ ètò yìí ànípàṣán ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ náà lólóògbé wí bàbá wa lè mú lò ó mà sàn ó mà dá o. bámúbámú mo yó èmi ò mọ bébí ń pọ mẹ́rin kankan bámúbámú mo yó gbogbo àwọn tá a padà ń tẹ̀lé wípé àwọn ni ká dìbò fún tá a wílẹ̀ kan ṣé kìí ṣe pé yóò tún padà sí bámúbámú mo yó. ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń wò pé bí ó bá dogun kó dogun àwọn ọmọ tí wọ́n ń bẹ káàkiri níbi tí wọ́n kó wọn pamọ́ sí. ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé tòrútòrú. ojú tí wọ́n fi ń wo olóyè Sunday Igboho rèé o. máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ̀. àwọn kan ni wọ́n bí olóyè Igboho. gbogbo tá à ń wí yìí lẹ́yìn ìyá wa tẹ̀ ń bẹ́ ní tẹ̀ ń gbọ́ àti bàbá wa o. ètí ká wò ó ká ronú jinlẹ̀ dáadáa lábala yìí. bó bá jẹ́ olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú àwọn tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ lórí pé kó lè dáa. bẹ́ẹ̀ bá ráwọn àwòrán láwọn gbòòbí kan lókè Ògùn pínlẹ̀ Ọ̀yọ́ mọ́ọ̀sùn wọ́n ti ṣe àwọn ìdánwò mọ́ tẹ́nìkan dòrò lọ́ọ̀kan tí wọ́n yìn tẹ́nìdùmarè sì ń jẹ́ orí bẹ́ẹ̀ pàjẹ́ bàlẹ́rù kò sí tí ó pàgbà tá ní bàpọ̀ lórí ẹ̀ ń bẹ̀ o ogun tí ó sì jẹ́ Ọlọ́run ọba gbé ìwé rẹ̀ ńlọ́kù kan láwọn bàbá wa sì rè wọ́n jẹ́ kí ìwé rẹ̀ pé yóò tún lé ni wọ́n ti ń dúró wọ́n múra gan ṣùgbọ́n ṣé bámúbámú mo yóò dáa ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé tòrútòrú báwọn tá à ń wí yìí tí wọ́n múra ogun lẹ̀ yìí bí wọ́n bá jàkọ́ bíi tiẹ̀ ń kọ́ bò ń bí yẹn dákun tó bá jẹ́ àbígbẹ̀yìn tí yín ń kọ́ ṣẹlẹ̀ tí ọmọ yín ta kó lọ mọ dóògùn o kó máa ẹwà àwọn sójà tí wọ́n tún múlẹ̀ níjọ́ mẹ́ta yìí pàṣẹ ọ̀rọ̀ níṣẹ́ o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí ni pẹ̀lú ibi tó bá ta sí ẹ dákun ẹ̀já tún bẹ̀ sí o gbogbo àwọn tá à ń bá sọ̀rọ̀ gbogbo wọn dúró bí ó ń kò yìí wọ́n ní dandan àfilá Odùduwà Republic dandan àfi kó dúró sódénú yín ṣé mọ̀ wá ṣọ̀kan ṣé bẹ́ẹ̀ lórí
torí Yorùbá lónìí bàbá ti ṣiṣẹ́ padà káyín mú sẹ́yìn ẹ̀ ni o ńgbà tó bá wá dogun tán oníkálukú wa di ẹ̀dákun níbo ni wọ́n sàgbà àwọn òbèrè fógun o àmọ́ àpájí àpadà màálù yìí láwọn ata tí wọ́n ṣe wọ́n tàdé ò tán ijó ládẹ́kun rẹ̀ lórílẹ̀ ibi tá à ń wí lẹ́ẹ̀kan ni wípé ẹja padà sórísun wa o ọmọ tó bá gbàgbé ilé gbogbo ẹ̀dá tó bá gbàgbé ilé irú wọn ṣàpòyà kọ́ ni o àpò ìyà ò ní jẹ́ tiwa ńlẹ̀ Yorùbá o ẹja ṣẹ́ ẹja mọ́kọ ẹja roko ẹja màdá ẹja kọbè ẹja gbìngbàdo oṣù mẹ́ta kí ó ti dowó àwọn aya wa láwọn ọmọ wa wọ́n sì ní fọkànbalẹ̀ ẹ ká tó ṣẹ́jú ká dì í ká là á ká tó wí náà tán gbogbo èrè oko wa ó ti di jíjẹ o ó sì ti di títà mo rọ̀ wá láwọn ọmọ Yorùbá ẹja dóbi ń kò yìí ẹja dẹ́kun bámúbámú mòyó bàbá sọ pé ó tó gẹ́lẹ́ bàbá sọ pé àwọn bàbá wọ́n sọ pé ẹja stop rẹ̀ kájẹ́ jẹrodò àmọ̀ràn mi rèé o láwọn abala àtẹ̀yìnwá ká tó kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sẹ́fà tẹ́ ẹ wọ gbódù ẹnìkan sẹ́fà kò wọ gbódù ẹ dákun ẹni tó sẹ́fà tẹ́ wọ gbódù bóun ni ó ṣe mèwọ̀ ẹnìkan wá tẹ́ wá sẹ́fà ó wá wọ gbódù ó mèwọ̀ kò pè wọ̀ mọ́ mo ní rán ọ létí ni o àwọn ìrìn òru tí wọ́n sọ fún ọ ń gbódù èèwọ̀ rèé o òun jẹ́ èèwọ̀ tipẹ́tipẹ́ o aṣọ fún aṣọ dúdú tí wọ́n ní ọmọ wọ̀ mọ́ láti gbódù èèwọ̀ rèé o wọ́n ti ẹ̀ ní kẹ́nìkan yé jẹjẹ àrò mọ́ nígbà tó ṣẹ́ fátá tó wọ gbódù ẹjẹ àrò yìí òun ní òfìsè breakfast ìwọ ń jẹ poison o sì fúnra o ò gbé fa sínú ilé òun fún fálẹ̀ èèwọ̀ jẹ ìwọ arákùnrin tó ń wò mí gan tó ń gbọ́ mi lórí ètò àwọn ọmọ Oòduà yìí ijó ló ti sí abọ́ ọ̀fà rẹ̀ gbẹ̀yìn ìbá abọ́ ọ̀fà nínú funfun tá a dá funfun ikin fa àákanlẹ̀kùn rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta á sì tú ẹ̀kọ́ eléwé á ètú fa kí lóde tí wọ́n fún fàrẹ́ léèwọ̀ náà ẹnìkan nu yín ìwọ ṣe fátá owó gbódù ó mọ̀ tí ẹ ó mọ̀ tíráì gan ìwọ àgbà Amẹ́ríkà lọ òfin falẹ̀ sí Nàìjíríà oníkíyàwó rẹ̀ máa wo fa ṣe ìyàwó tiẹ̀ lọ́wọ́ gbódù ni wo arákùnrin àtàwọn obìnrin bó bá fẹ́ deport ní kíákíá tètè pé àwòrán fàrẹ́ o kó pe aya rẹ̀ ń bó tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyàwó gidi ló ní èyí a máa tún fàrẹ́ ń gbogbo òwà yóò rè kó léwu yóò sì tún fún ọ tètè pé àwòrán rẹ kó gbé fàrẹ́ lọ kó lọ máa bá ọ tù kó fún ní ti fàbà fẹ́. ayé wa ò ní dàrú o lójijì o ilẹ̀ Yorùbá ò ní gbóná mọ́ wa o kò sí kékeré alákàn tí kì í ní lórí gbogbo wa ò ní rìn bùrìbùrì ká fẹsẹ̀ kọ ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ o. olóyè Sunday Igboho tí ẹ̀ sojú wa káàkiri Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ o a máa ju yín ṣe o lágbára Ọlọ́run wọ́n ní ṣàdúrà fún gbẹ́mọ́ Yorùbá ẹ̀tẹ́wọ́ ọ̀yẹ̀kú méjì ọ̀tún yẹ òsì òye adíá fún baba forí yẹkúnù tí wọ́n pè ní òkú sọ́pọ́ná èmi ni ó yẹkúnù lórí àwo èjì òye Ifá ni ó yẹkúnù lórí àwo èjì òye ikú burúkú ní wọlé tọ̀yìn o gbogbo ẹ̀yin ajìjàngbara lẹ̀ Yorùbá tẹ̀ ń sáàbò lórí wa o tẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá dàrú ẹ dákun kò ní jù bá náà lọ lọ́sẹ̀ yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò wa ètò yín tó yàtọ̀ sí gbogbo ètò láwọn ètò tó gbé ètò mi ètò tó kọjá ara àti ń wíhun ẹ ti ẹ rọmi sí kì í ṣètò eléyìí o ìta abáàsì wí lánàá nǹkan láàwí bó bá dọ̀la àwa ọmọ Oòduà ń lètò ẹgbẹ́ ìpolówó yẹn wa àbá ń ṣe advert ìpolówó làgúnmọ̀ o kò sí ní tá a ṣe tí ò dowó kò sọ ọmọ tá a gbé tí ó sànkú máa lọ ẹ wá bá wa dòwò pọ̀ láwọn nọ́mbà tí ń kọjá yìí ẹ lè pè wá láwọn ṣọ́ọ̀ṣì yín tí wọ́n ṣe revival láwọn ọmọ tí wọ́n ṣe mọ̀lúùd nàbí ẹ lè pè wá àbá ń ṣe láwọn tó ọdún eégún ọdún ògúnnu láwọn ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lè pè wá á kó àwọn àwòrán wa wá á sì ṣe lówó tí kò gani lára di ọ̀sẹ̀ tó ń bọ̀ àfi kí n dúpẹ́ o Starface Nigeria Limited láwọn tí wọ́n yà á tó hàn tó mọ́ tó ń clear wọ́n yà á ọdí òsọnù kò sínú iléeṣẹ́ wọn nọ́mbà wọn náà kọjá ń bẹ̀ ń wò wọn kì í fara nini ẹ pè wọ́n kí ẹ bá wọn dòwò pọ̀ ní Starface Captain Films Limited ní ìgboro sharp corner long Ọ̀pẹ́yẹmí Àlàó wọn lọ náà ní o àmọ́ rí ṣe lágbára Ọlọ́run ọ̀dà omi kì í dá ẹnu márìnsẹ̀ kì í dá àtẹlẹsẹ̀ ọ̀daràn kì í dá orí lẹ́yìn iléeṣẹ́ yìí tá a fẹ̀yìntì lágbára Ọlọ́run ẹ mọ̀ rí ṣe ni o àwọn iléeṣẹ́ tí wọ́n rọ̀gbà yí wa kánà
láwọn tí wọ́n fojú fẹ́ wa tán tó finú fẹ́ wa náà adúpẹ́ lọ́wọ́ torí kìí ṣe gbẹ́ni tó fojú fẹ́ ni ló fọkàn fẹ́ adúpẹ́ o bẹ́ẹ̀ tí ń fẹ́ wa Elédùmarè yóò mọ̀ fẹ́ yín lágbára lọ lédù tó màrè o ẹ dákun wọ́n bẹ̀ yín dátà yín ò ní tán torí omi okun kì í gbẹ ẹ máa láìkì Facebook page Reliable TV àwọn ọmọ Oòduà lórí YouTube kíní agogo ngram yóò signal yín gbá àtúntì jù bó tún ti dé ẹ gbọ́ ẹ wo ẹ ṣí ẹ rí tó pọ̀ ẹ ríran wò gidi gan lórí ètò wa ní Reliable TV títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ àdélébáre àrìnà kórè àkòyà ibi àní sálọ́nlẹ̀ Yorùbá lágbára Ọlọ́run èrè o. Reliable TV, dependable TV, incomparable. We are the best. Reliable TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí.